Ní ọdún 1891, àwọn ará Ìjẹ̀bú tó ń gbé ní etí odò Màgbọ́n tí kò fi bẹ́ẹ̀ jìnnà sílùú Èkó gbégi dáná tí wọ́n sì gbowó ọ̀nà lọ́wọ́ àwọn olókoòwò tó ń lọ sílùú Èkó láti lọ ṣọ̀rọ̀ ajé. Ọjà Ẹ̀jìnì di títì pa látọwọ́ Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú ni kò bá ṣàǹfààní fún àwọn olú tí ń bẹ lápò òkè láti lọ ṣọ̀rọ̀ ajé ní ìlú Èkó. Ìjọba Gẹ̀ẹ́sì gbìyànjú láti yí ọkàn Àwùjalẹ̀ padà pé kó ṣe ojú ọ̀nà tó gbégi dá, àmọ́ Àwùjalẹ̀ kọ̀ ó fárígá. Ìgbà tó wà dóṣù karùn-ún ọdún 1891, òyìnbó ti ń délé bíi gómìnà Captain CM Denton CMG tòun tàn ọmọ ogun tó jẹ́ Haúsá lọ sílẹ̀ Ìjẹ̀bú láti lọ yí ọkàn Àwùjalẹ̀ padà pé kó ṣe ojú ọ̀nà tó tì káwọn èèyàn tó ń tẹrù lè máa wọ̀lú Èkó láti wá ṣọ̀rọ̀ ajé. Àwùjalẹ̀ kọ́kọ́ kọ̀, àmọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ń ti fúngunmọ́ ló bá gbà nínú oṣù kínní ọdún 1892 pẹ̀lú àsọtẹ́lẹ̀ pé wọ́n máa gba €500 lọ́dọọdún gẹ́gẹ́ bí owó gbà má bínú. Inú àwọn ará Ìjẹ̀bú ò dùn sí ìgbésẹ̀ yìí látàrí bí wọn ò ṣe fẹ́ láti máa yí àṣà tó ń ti ṣe wọn padà, pàápàá jùlọ nígbà tí àjòjì bá dúnkòokò mọ́ wọn. Ẹ̀wẹ̀, àdéhùn tí ń bẹ láàrin Àwùjalẹ̀ tó ti jọba Gẹ̀ẹ́sì ò fi bẹ́ẹ̀ pẹ́ látàrí báwọn Ìjẹ̀bú ṣe kọ̀ tí wọ́n dá òyìnbó ní ìrè kan padà sílùú Èkó pé kó má gba ilẹ̀ Ìjẹ̀bú kọjá. lèyí bá bíjọba Gẹ̀ẹ́sì nínú ni wọ́n bá pinnu láti lo gbogbo agbára tí wọ́n ní lórí Ìjẹ̀bú. Látàrí bí wọ́n ṣe bínú tán, ká tó wí ká tó fọ̀, ìjọba Gẹ̀ẹ́sì ti kọ́ ọmọ ogun tó ń lọ bí 7,500 jọ láti orílẹ̀-èdè Ghana, Sierra Leone, ìlú Ìbàdàn tòun tìlú Èkó lábẹ́ darí ọ̀gágun Colonel FC Scott CB láti lọ kojú ilẹ̀ Ìjẹ̀bú. Ìgbà tó dọjọ́ 12 oṣù karùn-ún ọdún 1892, Colonel FC Scott CB àtàwọn ọmọ ogun tó kó sòdì tó fi mọ́ wọn míì ti gborí ọ̀sà kọjá jáde sẹ́pẹ̀ẹ́. Ìgbà tí wọ́n dé Lẹ́kí wọ́n tún tàn ọmọ ogun tó ń lọ bíi 96 mọ́ wọn lọ́dọ̀ àwọn ará Ìjẹ̀bú. Àwọn ọmọ ogun bíi 8,000 tòun ti bọ́ àtijọ́ ló múra àti dojú ogun kọ àwọn òyìnbó. Ẹ mú ẹ kì í ẹran bí òrè lọ́wọ́ òyìnbó kọ́kọ́ pọ̀ wọn Ìjẹ̀bú nígbà tó ogun kọ́kọ́ bẹ̀rẹ̀. Ìgbà táàrin gbùngbùn lẹ̀ Ìjẹ̀bú ò rọrùn láti wọlé sí ni wọ́n tó gbà pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgọ́. Lọ́jọ́ tógun bẹ̀rẹ̀, àwọn ọmọ ogun lẹ̀ Gẹ̀ẹ́sì sọ abàmẹ́rin dèrú. Ìgbà tó dọjọ́ kejì ni wọ́n mórí látùbà tí wọ́n sì fi ìbọn jagamù tó lóyìnbó ń pè ní machine gun mú ọ̀pọ̀lọpọ̀ Ìjẹ̀bú balẹ̀. Àwọn ọmọ ogun lẹ̀ Gẹ̀ẹ́sì bíi 12 tóun tàn ọmọ ilẹ̀ adúláwọ̀ bíi 12 ni wọ́n bọ́gun náà rìn látọ̀dọ̀ wọn ọmọ ogun lẹ̀ Gẹ̀ẹ́sì. Gbogbo abúlé tóun tàn wọn létò Ìjẹ̀bú táwọn ọmọ ogun lẹ̀ Gẹ̀ẹ́sì ń pàdé lọ́nà ni wọ́n sọ bọ́wọ́ àwọn èèbó ṣe ń dùn àwọn Ìjẹ̀bú tó, àwọn Ìjẹ̀bú pinnu pé èèbó ò ní ré kọjá odò Yemọyì. Ahúgbọ́pọ̀ dídí èèyàn ni wọ́n fi rúbọ lódò Yemọyì kọ́ ọmọ ogun lẹ̀ Gẹ̀ẹ́sì má lè kọjá, kódà wọ́n ní láti gbẹ́ ẹ kó lè jì sí i. Àmọ́ síbẹ̀ àwọn ọmọ ogun lẹ̀ Gẹ̀ẹ́sì wá gbogbo ọ̀nà láti kọjá ni wọ́n bá dáná yọ wọn Ìjẹ̀bú tí wọ́n sì mórí lábúlé Ìmàgbọ́n. 700 ọmọ ogun ló ṣubú lọ́dọ̀ wọn Ìjẹ̀bú nígbà tílẹ̀ Gẹ̀ẹ́sì pàdánù ọmọ ogun 66 tọ́gbọ̀n sì farapa yánnayànna. Bínú bá tán láṣọ ẹ̀jẹ̀ ò tán lẹ́ẹ̀kan lọ́wọ́ Ìjẹ̀bú fọ̀rọ̀ ṣe torí wọn ò sinmi ogun bẹ́ẹ̀ ni wọn ò sinmi ìjà, wọ́n ṣe ń pinnu láti máa jagun lọ. Kò pẹ́ kó jìnnà ní Àwùjalẹ̀ bá juwọ́lẹ̀ ó lóun ò jagun mọ́ ló bá gbà fúnlẹ̀ Gẹ̀ẹ́sì. nílẹ̀ Gẹ̀ẹ́sì bá ta àsíá ìṣọ̀kan wọn sílùú Ìjẹ̀bú Òde. lẹ́yìn ẹni Captain Scott kìlọ̀ fún ọmọ ogun ẹ̀ pé kí wọ́n má ṣàfọwọ́rá kí wọ́n sì má fọwọ́ kọ̀ǹkọ̀ǹ. àmọ́ àwọn kan ketí ọ̀gbọ́n yìí sí ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní mú un tó hùn wọ́n. pàápàá jùlọ àwọn ọmọ ogun tó wá láti ìlú Ìbàdàn ni wọ́n bá gbàbọn wọ wọn. ẹnu ìloro táwọn Ìjẹ̀bú kọ́ sórí Ìjẹ̀bú ni wọ́n wó tí wọ́n sì bà ọ̀pọ̀lọpọ̀ ojúbọ òrìṣà jẹ́. ogun yìí ni wọ́n ń pè ní ogun Ìmàgbọ́n 1892 tó wáyé láàrin ilẹ̀ Gẹ̀ẹ́sì tó ń tilẹ̀ Ìjẹ̀bú. nígbà kan rí, once upon a time, Oyèdélé Ìgbàyélọlá lórúkọ tèmi.